òṣùpá olómìróró òṣùpá olómìróró. Adùn ní Yorùbá o. Adùn oyinlédè wa ọmọ Yorùbá ẹ tẹ́tí ẹ gbọ́ ètò àgbọ̀ fi kọ́dán. Ní ibikíbi tí ẹ ti ń wò mí mo kí yín o, mo kọ́mọdé mo kí àgbàlagbà mo kí ọkùnrin mo sì kí ẹ̀yin obìnrin náà nítorí èmi ò yan lódì ẹnìkankan. Bàbá àgbà káàfàtà lórúkọ tèmi ń jẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò tá a pè ní Adùn ní Yorùbá, níbi tí wọ́n ti máa ka àwọn ìwé oríṣiríṣi sétí ìgbọ́ yín o, pàápàá àwọn ìwé mẹ́rìírí èyí tọ́pọ̀lọpọ̀ ti kà nígbà ìwé. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣe yín níyè ká tún máa rán yín létí. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì kà rí rárá mo kí yín kú oríire nítorí wípé ẹni tí ò bá karúfẹ́ àwọn ìwé wọ̀nyí onítọ̀hún ṣẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù. Ẹ káàbọ̀. Ó dáa, ìwé àkọ́kọ́ tá a bẹ̀rẹ̀ sí ní kà náà la pè ní Ògbójú Ọdẹ Nínú Igbó Irúnmọlẹ. Ògbójú Ọdẹ Nínú Igbó Irúnmọlẹ òun rèé o, ṣé ẹ ti rí i? Ó dáa, n ò ní gba àkókò yín rárá kẹlẹ́ láǹfààní àti máa ka àwọn àti pé kẹ́ máa wò kẹ́ sì máa gbọ́ ọ lọ́sẹ̀ọ̀sẹ̀ àti lọ́jọ́ ojúmọ́ bí mo bá ti ń gbé kinní ọ̀hún jáde sórí YouTube, sórí Facebook àti sí orí Instagram lẹ́ẹ̀tì máa wò. Lónìí ìṣẹ́jú 5 péré la ní o, ìṣẹ́jú 5 tá a sì máa ní lọ́jọ́ ojúmọ́. Ògbójú Ọdẹ Nínú Igbó Irúnmọlẹ látọwọ́ bàbá wa D.O. Fágúnwà ti ìlú Òkè-Igbó. Ṣé wàá kán lu agbamínú ìtàn náà lọ ní kíámásá? Àkọlé àkọ́kọ́ ni a pè ní àkàrà oògùn àti àwọn òbí rẹ̀. Àkàrà oògùn àti àwọn òbí rẹ̀. Ẹ máa bá ń ká lọ. Ẹ̀yin ọ̀rẹ́ mi, bí òwe ni à ń lo ìlà gídígbò. Ọlọ́gbọ́n ní ń jó o, ọ̀mọ̀ràn ní sì í mọ̀. Ìtàn tí wọ́n sọ yìí ìlù ògídígbò ni. Èmi ni ẹni tí yóò lu ìlù náà, ẹ̀yin ni ọlọ́gbọ́n tí yóò jó, ẹ̀yin sì ni ọ̀mọ̀ràn tí yóò mọ̀ ọ́ pẹ̀lú. Àwọn àgbà máa pa òwe kan, ẹ kò bí mi bí wọ́n ti pa á ń dán. Wọ́n ní bí eégún ẹni bá jó orí ayá ni. Tó ṣe bí òwe o, n kò fẹ́ kí ẹ jó ìlù mi bí ìgbà tí yànmùyànmú bá ń jó ìbẹ̀m̀bẹ́ tí ó ń ta ẹsẹ̀ wàìwàì tí ẹsẹ̀ rẹ̀ kò sì bá ìlù dọ́gba. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, kí ẹ jó ìlù náà dáadáa, kí ẹ jó tayọ̀tayọ̀, kí ẹ jó tẹ̀ríntẹ̀rín, tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn yóò máa fi owó lẹ̀ yín lórí, tí wọn yóò máa ju aṣọ sí yín lójú ijó, tí àwọn ọkùnrin yóò máa dọ̀bálẹ̀, tí àwọn obìnrin yóò sì máa kúnlẹ̀ níwájú yín nígbà tí ijó yín bá ń dùn mọ́ wọn. Ṣùgbọ́n bí ẹ bá sì ń fẹ́ kí ijó yín dára, ohun méjì ni ẹ ní láti ṣe o. Èkínní ni pé nígbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ nínú ìtàn yìí, ẹ ó fi ara yín sí ipò olúwa rẹ̀, ẹ ó máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin gan-an ni. Bí ẹnìkan bá sì ń dá ẹnìkejì lóhùn, ẹ ó ka ìtàn náà bí ẹni pé ẹ̀yin ni ẹ jókòó tí ẹnìkan bá yín sọ̀rọ̀ tí ẹ sì ń fún olúwa rẹ̀ ní èsì tí ó yẹ. Gẹ́gẹ́ bí ọ̀mọ̀ràn pẹ̀lú, èyí tí í ṣe ohun kejì, èyí tí ẹ ṣe, ẹ ó máa ti kára yín fa àwọn ọgbọ́n yọ bí ẹ bá ti ń ka ìtàn yìí lọ tàbí tí ẹ ń gbọ́. N kò fẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ kí n má bàa dàbí onísọkúsọ àti bí ẹni tí a fi ojú ọ̀nà sílẹ̀ tí ó ń bá inú igbó kiri. N ó gbé ìlù mi nísinsìnyí, n ó sì máa lù ú. Mo fẹ́ kí ẹ̀yin náà tún agbádá yín ṣe, kí ẹ ju apá rẹ̀, kẹ́ jù lé èjìká yín, kí ẹ sì múra sílẹ̀ fún ijó, kí ọ̀rọ̀ náà má bàa lẹ púpọ̀. Bí ọ̀rọ̀ tí a wí pé èmi lè jó ìwọ lè lù, kòkòrò méjì ló pàdé. Òwe àwọn àgbà ni. Ẹ má bínú, ẹ ṣì wà ń bẹ̀. Mi ò mọ̀, kò ní jù báyìí lọ fún tòní o. A ti parí episode 1. Ẹ tún pàdé bàbá àgbà káfàtà
tí ó bá dọ̀la láti tẹ̀síwájú nínú ìtàn Ògbójú Ọdẹ Nínú Igbó Irúnmọlẹ.